kí ni yóò ṣẹlẹ̀ tí gbèdéke tí Ààrẹ Trump fún Iran lórí Strait of Hormuz bá kọjá? Kò sí fàkájà láàrin èmi pẹ̀lú gómìnà Makinde àti Olúbàdàn. Aláàfin Ọ̀yọ́ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ẹgbẹ́ ilẹ̀kùn ṣọ́ọ̀ṣì náà ti pa ni o. Ọba Ido-Osun pàṣẹ kí wọ́n ti ilé ìjọsìn tí pásítọ rẹ̀ lọ gbàdúrà lójúbọ Osun Osogbo pa. Olúbàdàn ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ̀rún 5 ẹ̀ṣọ́ aláàbò ìlú nílẹ̀ Ìbàdàn tako ètò ààbò tó mẹ́hẹ̀. Ileesẹ Ọlọpa náwó gan àwọn adigunjalè 57, wọ́n sì tún rí àwọn ohun ìjagun ìbọn 14 gbà lọ́wọ́ wọn lÉkòó. Saa Keji Ipo Aare Tinubu kò dájú rárá. Alufaa Ayodele ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Irọ́ ni ìròyìn tó ní pé ìjà sì wà láàrin Ààrẹ Tinubu àti gómìnà Sanwó-Olú. Ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ebi là fi ń ṣeré yìí o fún bí ilẹ̀ Nàìjíríà ṣe ń fi mílíọ̀nù 38 tọ́ọ̀nù oúnjẹ ṣòfò lọ́dọọdún. Àjọ EU ló pariwo ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ dókítà ilé ìwòsàn ìjọba àpapọ̀ NAD ti fòpin sí ìyanṣẹ́lódì. Wọ́n fún ìjọba ní gbèdéke láti gbé ìgbésẹ̀ tó yẹ. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drivetv. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ gbọ́ o, kí ni yóò ṣẹlẹ̀ tí gbèdéke tí Ààrẹ Trump fún Iran lórí Strait of Hormuz bá kọjá? Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti gbé gbèdéke kalẹ̀ tó sì tún dúnkokò mọ́ Iran láti ọ̀sẹ̀ 5 tí Amẹ́ríkà àti Israel ti ń gbógun ti Iran. Trump ti wá sọ nínú ìkéde tí ó ṣe lọ́jọ́ Ajé Monday ọjọ́ 6 oṣù kẹrin pé àwọn ìkọlù tó lágbára ni wọ́n máa ṣe sí Iran báyìí bí wọn kò bá sí Strait of Hormuz kí epo gba ibẹ̀ kọjá. Láàrin wákàtí 4 gbogbo àwọn afárá àti ohun àmúṣagbára orílẹ̀-èdè Iran ni àwọn máa dàwó. Ó ní láti dènà irúfẹ́ ìkọlù yìí, Iran gbọ́dọ̀ gba àwọn nǹkan tí òun fẹ́ tó fi mọ́ fífi ààyè gba gbígbé epo láìsí ìdààmú gba Strait of Hormuz. Bí ó ṣe kù wákàtí díẹ̀ kí gbèdéke ìgbà tí Trump fún Iran dá kó kọjá, kò dájú pé Iran ṣetán láti gba àwọn nǹkan tí Trump ń fẹ́. Wọ́n kọ̀ láti ṣe ìdádúró ogun fún ìgbà díẹ̀ tí wọ́n sì kéde àwọn nǹkan táwọn ń fẹ́ lọ́wọ́ Amẹ́ríkà. Tí kò bá sí ìfẹnukò láàrin wọn, ó ṣeéṣe kí Trump tún sún gbèdéke tó fún síwájú sí i. Àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọ́n má kà á kún mọ́. Ó ṣeéṣe kí Iran àtàwọn orílẹ̀-èdè àgbáyé yòókù pinnu pé pẹ̀lú gbogbo ọmọ ogun tí Amẹ́ríkà ní àtàwọn irinṣẹ́ tó wà ní ìkáwọ́ wọn, pàápàá pẹ̀lú ìdúnkokò tí Amẹ́ríkà ṣe lópin ọ̀sẹ̀ yìí pé Amẹ́ríkà kò lágbára tó bí wọ́n ṣe ń dúnkokò. Trump ń tẹnpẹlẹ mọ́ pé àwọn dojú àwọn iléeṣẹ́ ológun Iran bolẹ̀ àti pé ohun kan tí Iran ní báyìí ni dídènà àwọn ọkọ̀ ojú omi tó ń gbé epo láti gba Strait of Hormuz kọjá. Lásìkò àpérò Trump pẹ̀lú àwọn akọ̀ròyìn náà ló fi kan sára sáwọn ọmọ ogun Amẹ́ríkà fún bí wọ́n ṣe ṣèkọlù sáwọn ibùdó nǹkan ìjà ogun Iran, bí wọ́n ṣe nawọ́ gan ààrẹ Venezuela Nicolas Maduro ní oṣù kìíní ọdún àti iṣẹ́ ìdóòlà tí wọ́n ṣe ní òpin ọ̀sẹ̀. Òun àtàwọn ikọ̀ ààbò rẹ̀ gbóríyìn fún akitiyan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tó fi mọ́ ṣíṣe àkóso ọ̀pọ̀ àwọn ọkọ̀ òfurufú àtàwọn ọmọ ogun àti gbígba ìmọ̀ ẹ̀rọ tó lè darí òun sí ibòmíràn. Ohun mìíràn tí Trump lè ṣe ni láti mú ìdúnkokò rẹ̀ ṣẹ. Ní ọ̀pọ̀ ìgbà ni Trump ń tẹnpẹlẹ mọ́ pé òun kò fẹ́ ṣe bẹ́ẹ̀. Bí Trump ṣe ń sọ pé àwọn èèyàn Iran ṣetán láti farada ìnira tí ìkọlù Amẹ́ríkà ní lórí àwọn èèyàn orílẹ̀-èdè náà, ó sọ pé gbogbo àwọn ohun amáyédẹrùn tí wọ́n bá bàjẹ́ báyìí ni wọ́n gbọ́dọ̀ tún kọ́ padà, tó sì ṣeéṣe kí Amẹ́ríkà kópa nínú àtúnkọ́ náà. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní rárá, bí àwọn bá lọ lónìí, ó máa gbà wọ́n tó 20 ọdún láti fi ṣàtúnṣe orílẹ̀-èdè wọn padà. Ó fi kún pé bí òun bá tẹ̀síwájú pẹ̀lú ìdúnkokò òun, ó lè gbà wọ́n tó 100 ọdún láti mú àtúnṣe bá orílẹ̀-èdè wọn padà. Ó tẹ̀síwájú pé pẹ̀lú gbogbo rẹ̀, àwọn sì ń dúnàdúrà láti wá ọ̀nà àbáyọ sí fífi òpin sí ogun yìí láì tẹ̀síwájú pẹ̀lú ìdúnkokò náà. Bákan náà ló ní òun ní èrò èyí tí ọ̀pọ̀ àwọn ti jọ gbé yẹ̀wò, àmọ́ òun kò ní sọ síta. Kò sí fakaja láàrin èmi pẹ̀lú gómìnà Makinde àti Olúbàdàn. Aláàfin Ọ̀yọ́ ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Ọwádé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ti sọ̀rọ̀ jáde o lórí awuyewuye fakaja ìjà láàrin òun
gómìnà Ṣèyí Mákindé àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ó sọ wípé ètò ìbáṣepọ̀ òun pẹ̀lú wọn múnádóko. Ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn nílẹ̀gbẹ́ rẹ̀ nílùú Ọ̀yọ́ Ọba Ọwádé jẹ́ kó di mímọ̀ pé kò sí èdè àìyedè àríyànjiyàn láàrin òun àti gómìnà. Ó ní wípé àwọn máa yanjú ọ̀rọ̀ náà nídàkọ́ńkọ́ tí àwọn bá pàdé pọ̀. Ó sọ wípé òun ò ní nǹkan kan tako ìjọba. Gómìnà náà jẹ́ onínúure. Ó ní tó bá jẹ́ pé nǹkan kan wà náà òun máa fojú rinjú pẹ̀lú rẹ̀ àwọn sì máa sọ̀rọ̀ nípa rẹ̀. Ọba aládé náà tún da awuyewuye fakaja pẹ̀lú Olúbàdàn tó gba ìgboro kan nù bí omi ìsanwó. Ó ní ìbáṣepọ̀ àwọn gẹ́gẹ́ bí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ méjèèjì gúnrégé. Ó ní ìbáṣepọ̀ òun pẹ̀lú Olúbàdàn gúnrégé. Àwọn èèyàn sì máa ń lo àwọn oníròyìn orí ayélujára bloggers láti darapọ̀ mọ́ àwọn gbajúmọ̀ àdàlúrú. Ó ní kò sí èdè àìyedè àríyànjiyàn kankan láàrin àwọn. Ó sọ pé wọ́n dá yánpọnyánrin sílẹ̀ èyí tí kò wáyé láàrin ẹnìkankan àti òun. Nígbà tó ń sọ̀rọ̀ nípa bí Olúbàdàn ṣe gbójú lásìkò tóun kí Aláàfin sọ wípé òun nawọ́ òun sí i ṣùgbọ́n tí Olúbàdàn padà ṣàlàyé pé òun kò rí i. Ó ní òun kò kà á sí ẹ̀ṣẹ̀ rárá. Aláàfin ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ó pe òun àwọn sì tún padà pàdé pọ̀ ní Aso Rock lásìkò iftar. Ó ní kò sí èdè àìyedè àríyànjiyàn kankan láàrin àwọn méjèèjì. Ó ní àwọn bloggers ló ń dá wàhálà rògbòdìyàn sílẹ̀ síbi tí kò ti sí wàhálà. Ó ní òun ò ní inúnibíni sí ẹnikẹ́ni tàbí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ kankan. Ó tún fi ìdúpẹ́ ìmoore rẹ̀ hàn sí àwọn ẹgbẹ́ akọ̀ròyìn fún àtìlẹ́yìn gbogbo ìgbà wọn fún ààfin. Ó ṣàpèjúwe àwọn akọ̀ròyìn náà gẹ́gẹ́ bí alábàáṣepọ̀ fún ìlọsíwájú. Ó jẹ́ kó di mímọ̀ pé ìmúrasílẹ̀ ń lọ lábẹ́nú fún ètò ọjọ́ ìbí òun tó ń bọ̀ lọ́nà lọ́jọ́ 18 oṣù keje ọdún yìí. Àkókò náà lòun yóò fòye dá àwọn èèyàn iyè kan lọ́lá. Nígbà tó ń sọ nípa ìrírí rẹ̀ lórí ìtẹ́ lọ́dún tó kọjá ọba aládé náà tọ́ka sí àwọn ìgbésẹ̀ ìdàgbàsókè tó ń lọ lọ́wọ́. Ó ní pé ìgbìmọ̀ kan ti jẹ́ gbígbé dìde láti yanjú ọ̀rọ̀ ìjà ilẹ̀ nígbà tí ètò náà ń lọ lọ́wọ́ láti kọ́ gbọ̀ngàn kan fún ìpàdé àti ìgbàlejò. Ó fi kún pé àtúnṣe náà ń lọ lọ́wọ́ láàfin gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìgbìyànjú láti pa orírun wa mọ́ àti láti mú ìgbéga bá ààfin náà. Ọba náà tún tẹnumọ́ ìfarajìn rẹ̀ sí àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè. Ó rọ àwọn aráàlú láti fojú fo àwọn awuyewuye àhesọ ọ̀rọ̀ tó gba ìgboro kan kí wọ́n sì ṣàtìlẹ́yìn gbárùkù ti àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀. Ẹgbẹ́ ilẹ̀kùn ṣọ́ọ̀ṣì náà ti pa ni o. Ọba Ido-Osun pàṣẹ kí wọ́n ti ilé ìjọsìn tí pásítọ rẹ̀ lọ gbàdúrà lójúbọ Osun Osogbo pa. Ọba Ọláyínká Ìṣọ̀lá tó jẹ́ olójúdó ti ìlú Ido-Osun ti pàṣẹ kí wọ́n ti ilé ìjọsìn God of White Calling for All Souls Ministries tó wà nílùú náà pa títí tí ìwádìí yóò fi parí lórí rẹ̀. Orí adé náà Ọba Ìṣọ̀lá ló sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC Yorùbá. Tí ẹ kò bá gbàgbé pásítọ̀ ilé ìjọsìn náà ló lọ sí ojúbọ Ọ̀ṣun Òṣogbo láti lọ gbàdúrà níbi tó ti ní òun lé ẹ̀mí inú òrìṣà ibẹ̀ jáde. Kábíyèsí náà sọ pé ilé ìjọsìn ọ̀hún yóò wà ní títìpa títí tí ìjọba yóò fi parí ìwádìí lórí ohun tí pásítọ̀ ọ̀hún àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ ṣe ní ojúbọ náà. Ó ní àwọn oníṣẹ̀ṣe mùsùlùmí àti ọmọlẹ́yìn Kristi ló ń gbé ní àlàáfíà nínú ìlú náà láì sí ìjà kankan láàrin wọn títí di àsìkò yìí àti pé ìlú ọ̀hún kò ní la ojú rẹ̀ sílẹ̀ kí pásítọ̀ náà àtàwọn bíi tirẹ̀ dá wàhálà ìjà ìsìn sílẹ̀ níbẹ̀. Ó ní ẹnìkankan kò gbọdọ̀ lọ jọ́sìn nínú ilé ìjọsìn náà lásìkò yìí. Orí adé náà sọ pé lẹ́yìn tó bá ti lọ dá ìjọba lóhùn tó sì dá ààfin lóhùn táwọn gbọ́ tẹnu rẹ̀ ó ṣeéṣe kí ìpinnu náà yí padà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tí òun sọ̀rọ̀ ẹnìkankan kò gbọdọ̀ lọ jọ́sìn nínú ilé ìjọsìn náà. Lọ́sẹ̀ tó kọjá ní fọ́nrán fídíò ọ̀hún gba orí ayélujára kan nínú èyí tí àwọn ẹlẹ́sìn àbáláyé kan ti lọ bẹ́ orí ajá sínú ilé ìjọsìn aláṣọ funfun kan. Wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ látàrí bí pásítọ̀ ìjọ náà ṣe kọ́kọ́ lọ sí ojúbọ Ọ̀ṣun Òṣogbo láti gbàdúrà lé ẹ̀mí èṣù tó wà níbẹ̀ jáde. Nígbà tí pásítọ̀ Ọdẹ́dọ̀yìn Ezekiel tó jẹ́ adarí ìjọ God of White Calling for All Souls Ministries nílùú Ido-Osun ní ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ̀ ń bá BBC sọ̀rọ̀. Ó ní kì í ṣe àṣìṣe làwọn ọmọ ìjọ òun fi lọ síbẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ìjọba ló ní ojúbọ náà ó sì jẹ́ ibùdó ìgbafẹ́ tí gbogbo aráàlú lè yọjú sí. Ó ṣàlàyé pé ìrìn àjò afẹ́ làwọn bá lọ síbẹ̀. Kódà àwọn ra tíkẹ́ẹ̀tì
sanwó ìwọlé kí àwọn tó rí ibì kan tí àwọn kan bẹ́ adìẹ sí tí wọ́n sì ta ẹ̀jẹ̀ rẹ̀ síbẹ̀. Ó ní àwòrán adìẹ tí wọ́n ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ náà lòun rí tí òun fi gbàdúrà sí ojúbọ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí láti ré ibi ìyówù tí wọ́n bá ṣe síbẹ̀ kúrò. Pásítọ Ezekiel ní kì í ṣe pé àwọn lọ lé èṣù wọn jáde. Ibùdó ìgbafẹ́ tó bá ti ń gbàlejò kì í ṣe pé ó wà fún ẹ̀sìn kan. Ifáyẹmí Ifábọ̀dé tó jẹ́ bàbá òrìṣà Ọ̀ṣun Òṣogbo sọ ní tiẹ̀ pé ìkọjá àyè gbà làwọn pásítọ̀ náà bá lọ sídìí òrìṣà wọn láti lọ́ọ́ máa lé ẹ̀mí èṣù ibẹ̀ jáde. Ó fi kún pé ohun tí pásítọ̀ náà àtàwọn ọmọ ìjọ rẹ̀ ṣe kò bójúmu, ó sì lè fa ìjà ẹ̀sìn. Ẹ̀wẹ̀, alukoro ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lágbègbè náà Ọ̀pádọ̀tún Samson sọ pé ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn Kristi lásìkò yìí gba àbójútó, kò sì yẹ kí wọ́n lọ máa tójú bọ ẹ̀sìn ẹlòmíín. Samson ní àwọn gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ kan ti ké sí pásítọ̀ náà kó wá sọ tẹnu rẹ̀ lórí ohun tó ṣẹlẹ̀, àmọ́ ó kọ̀ jálẹ̀ láti yẹ ìpè àwọn sí. Wàyí o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ti rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n má ṣe dáwọ́lé ohun tí yóò fa ìjà ẹ̀sìn, kí wọ́n sì gba àlàáfíà láàyè. Ó ní àwọn ò fi ọwọ́ òfin yanjú ọ̀rọ̀ náà. Olúbàdàn ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ̀rún 5 ẹ̀ṣọ́ aláàbò ìlú nílẹ̀ Ìbàdàn tako ètò ààbò tó mẹ́hẹ. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ̀rún 5 ẹ̀ṣọ́ aláàbò ìlú nílẹ̀ Ìbàdàn lójúnà láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ nílùú ńlá náà. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ Ọba Ládọjà sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà yóò kí ìgbìyànjú àwọn àjọ elétò ààbò lẹ́yìn fún ààbò ìlú tó múnádóko ní àwọn ìjọba ìbílẹ̀ 11 nílẹ̀ Ìbàdàn. Ọba Ládọjà sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ró ìlú náà lágbára àti láti sọ ìlú náà di àìwọ̀ fún àwọn ọ̀daràn. Ó ní ojúṣe ẹnìkọ̀ọ̀kan ní ètò ààbò jẹ́ àti pé ètò ìgbésẹ̀ yìí yóò pèsè ààyè fún àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ ààbò nípa wíwà lójúlàlá kan fi ń sọ̀rè. Ó ní ètò ìfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà jẹ́ ìdàgbàsókè tó dára sí fífa ìdókòwò agbègbè tiwantiwa mọ́ra. Ìgbésẹ̀ ìdàgbàsókè náà jẹ́ ìkìlọ̀ tó lágbára fún àwọn aṣeláabi tó ń hùwà ọ̀daràn àtàwọn ọ̀daràn láti kúrò nílẹ̀ Ìbàdàn. Ó ní àwọn kò lè fi ààbò èèyàn àwọn sílẹ̀ fún ìjọba nìkan, ojúṣe gbogbo àwọn ni. Ó ní ètò náà jẹ́ ìgbésẹ̀ sí ríró ẹ̀ka ètò ààbò abẹ́lé lágbára sí àti láti rí dájú pé àwọn ìlú náà wà lálàáfíà àti ní ààbò tó gbópọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ètò ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ Olúbàdàn fún ètò ọrọ̀ ajé àti ìdókòwò, alága ìgbìmọ̀ náà Oníkẹ́pọ̀ Àkàndé sọ ètò ìgbésẹ̀ tiwantiwa náà ló jẹ́ gbígbé kalẹ̀ láti ran ẹ̀ka ètò ààbò ìjọba tó wà lọ́wọ́ àti láti rí dájú pé àyíká àti agbègbè ní ààbò tó gbópọn. Ó ní ìgbésẹ̀ yìí kì í ṣe láti rọ́pò ìgbìyànjú ìjọba bí kò ṣe láti ṣèrànwọ́ fún ẹ̀ka ètò ààbò tí ìjọba gbé kalẹ̀. Ó ní ojúṣe gbogbo èèyàn ní ọ̀rọ̀ ètò ààbò. Ètò ìgbésẹ̀ ìfilọ́lẹ̀ yìí yóò pèsè ààyè fún àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ ààbò nípa wíwà lójúlàlá kan fi ń sọrí nílẹ̀ Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn adigunjalè 47 47. Wọ́n sì tún rí àwọn ohun ìjagun ìbọn 14 gbà lọ́wọ́ wọn lÉkòó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fi ìgbóró òfin gbé àwọn afurasí adigunjalè 47 47. Wọ́n sì tún rí àwọn ohun ìjagun ìbọn 14 gbà padà lọ́wọ́ wọn ní àwọn ọ̀pọ̀ iṣẹ́ ìréde tó wáyé nípasẹ̀ àwọn elétò ààbò jákèjádò ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Fatai Tijani sọ èyí di mímọ̀ nígbà tó ń ṣàfihàn àwọn ohun ìjagun ìbọn tí wọ́n rí gbà padà láti ọ̀pọ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ti wáyé tó fi mọ́ ìṣẹ̀lẹ̀ ìdigunjalè, iṣẹ́ láabi àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn, ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ sọ́sẹ̀ láabi, olè jíjà, ìdúnkokò mọ́ ẹ̀mí èèyàn àti níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ lọ́nà àìbófinmu lólú iléeṣẹ́ ọlọ́pàá ní Ìkẹjà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Bíbá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lérèfé jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ láti ìgbà tó ti dé ọ́fíìsì. Ó sọ wípé ìfigbóró òfin gbé náà àti sísàwárí àwọn ohun ìjagun ìbọn náà jẹ́ àbájáde ọ̀nà àti ètò ìtanilólobó àti àjùmọ̀ṣe ìbáṣepọ̀ ìlú láti kojú ìwà ọ̀daràn àti àwọn ọ̀daràn. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ohun ìjagun olóró tí wọ́n rí gbà padà lásìkò iṣẹ́ ìréde náà ní ìbọn 14 tó fi mọ́ àwọn ìbọn ìléwọ́ tiwantiwa 10, àwọn ìbọn tí wọ́n ń pè ní pump action, àwọn ọta ìbọn 29 àti kòròfo ọta ìbọn kan. Àwọn ohun tí wọ́n tún rí gbà nìwọ̀nyí: ọkọ̀ 14, ẹ̀rọ ìgbélétan láptọ̀pù
méjì, àwọn ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀ 29, ẹ̀rọ flash drive kan àti àwọn ohun èlò ọ̀daràn míì. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá ọlọ́pàá náà sọ wípé ikọ̀ àwọn agbófinró náà fi ìgbóró òfin gbé àwọn afurasí adigunjalè Jamiu Yahaya tí ọ̀pọ̀ mọ̀ sí Ẹlẹ́ṣin ní agbègbè Kanal Amukoko lẹ́yìn ìtanilólobó. Ó sọ wípé gbígbọn ilégbèé afurasí náà yẹ̀bẹ́yẹ́bẹ́ ló yọrí sí sísàwárí ìbọn ìléwọ́ tiwantiwa kan, ọta ìbọn méjì, kòròfo ọta ìbọn kan àti àwọn ohun tí wọ́n fura sí gẹ́gẹ́ bí oògùn abẹnugọ̀ngọ̀. Nínú iṣẹ́ ìréde ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ kìíní oṣù kẹrin, ọ̀gá ọlọ́pàá sọ wípé ikọ̀ ọlọ́pàá náà wọ́gán afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn Sunday Daniel ní Ajégúnlẹ̀ tí wọ́n sì rí ìbọn ìléwọ́ tiwantiwa gbà padà kúrò lọ́wọ́ rẹ̀. Afurasí náà ló ṣe bẹ́ẹ̀ jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé lòun, tó sì pèsè àlàyé tó wúlò lójúnà láti ṣèrànwọ́ fún ìtẹ̀síwájú ìfigbóró òfin gbé àwọn afurasí tó kù. Kọmíṣánná náà fi kún pé lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún 2026 ní déédéé aago 10:00 òwúrọ̀, ikọ̀ agbófinró ọlọ́pàá ti náwó gan àwọn afurasí 21 tó lọ́wọ́ nínú iṣẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Iléeṣẹ́ ọlọ́pàá tó náwó gan àwọn afurasí 5 tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi àjọkọ̀gbésálọ, tí wọ́n mọ̀ wọ́n fún jíjí àwọn ọkọ̀ gbésálọ àti bíba àwọn ọkọ̀ jẹ́. Ọkọ̀ Toyota Sienna àti Toyota Camry ló jẹ́ rírí gbà padà kúrò lọ́wọ́ ẹgbẹ́ àjọkọ̀gbé náà. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí 3 jẹ́ fífigbóró òfin gbé lọ́jọ́ 7 oṣù kẹrin fún bíba ọkọ̀ jẹ́, jíjí àwọn ẹ̀yà ara ọkọ̀ sálọ pẹ̀lú ọkọ̀ Toyota Camry kan, irinṣẹ́ screwdriver àti iná tọ́ọ̀ṣì tó jẹ́ rírí gbà padà. Lọ́jọ́ 29 oṣù kẹta, ẹnìkan tórúkọ rẹ̀ jẹ́ Adédayọ̀ Bello, ẹni ọdún 52 ló jẹ́ fífigbóró òfin gbé fún ẹ̀sùn níní àwọn ohun ìjagun ìbọn níkàáwọ́ lọ́nà àìbófinmu lẹ́yìn tí wọ́n ṣàwárí aṣọ ìrọ̀rí pílò tó gbé ìbọn àti ọta ìbọn pamọ́ sínú rẹ̀ lágbàlá ilé rẹ̀. Tìjàní tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn afurasí 3 kan jẹ́ fífigbóró òfin gbé tó lọ́wọ́ nínú yíyàwó ilégbèé kan ní Lẹ́kì níbi tí ọ̀pọ̀ ọkọ̀ ti jẹ́ bíbàjẹ́. Ìwádìí ìfimúfínlẹ̀ tó jẹ́ gbígbé ló yọrí sí sísàwárí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus ES350, Lexus RX300 àti Lexus RX330 SUV. Kọmíṣánná náà sọ wípé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ lójúnà láti fi síkún òfin gbé àwọn afurasí tó na pápá bora àti rí àwọn ohun ìjagun ìbọn àti àwọn ẹrù tí wọ́n jí gbé gbà padà. Ó mú dá àwọn olùgbé ìlú lójú nípa ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá náà láti rí dájú pé ààbò àti ètò ààbò àlàáfíà jọba jákèjádò ìpínlẹ̀ náà. Olùdarí ìjọ Inri Evangelical Spiritual Church Alufaa Primate Elijah Ayodele ti ṣe kìlọ̀ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti má ṣe fọkàn balẹ̀ nípa àfojúsùn fún sáà kejì ipò rẹ̀ nítorí pé kò dájú rárá bó ti wù kó mọ̀. Primate Ayodele nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ abẹ́sìnkáwọ́ fétò ìròyìn rẹ̀ Ọ̀ṣọ́ Olúwatósìn jẹ́ kó di mímọ̀ pé sáà kejì ipò Ààrẹ Tinubu sì mì kò tí ì dájú àti pé àwọn tó wà yíká ti fọ́ lójú ẹ̀mí láti dènà rẹ̀ láti má ṣe rí ìpèníjà tó wà níwájú rẹ̀. Àlùfáà náà jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ àti ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nílò ìdásí Olúwa látòkè wá tó lágbára, ṣùgbọ́n tí Tinubu bá fààyè gba àwọn onírọ̀ èèyàn láti tẹ̀síwájú láti máa tàn jẹ, ó máa di lẹ́yìn ètò ìdìbò kí ojú rẹ̀ tó là, èyí tí yóò sì ti pẹ́ jù fún. Ó ní Tinubu yẹ kó dé ipò náà fún sáà kejì láìsí ìdènà kankan, ṣùgbọ́n wọ́n ti fọ́ lójú ẹ̀mí, kò rí nǹkan kan, wọ́n ti tàn jẹ. Ó ní púpọ̀ àwọn èèyàn tó ń wá sínú ẹgbẹ́ rẹ̀ wá láti kẹ́gàn rẹ̀ àti láti parọ́ fún un pé ó ti dára. Àlùfáà náà jẹ́ kó di mímọ̀ pé apá ẹkùn gúúsù ìlà oòrùn àti àríwá ni yóò jẹ́ ìpèníjà ńlá fún ààrẹ àti pé àlùfáà náà ní òun kò mọ̀ dájú bóyá ọ̀nà àbáyọ kan wà fún ààrẹ náà. Ó ní yóò ní ìṣòro ńlá láwọn apá ẹkùn àríwá àti gúúsù ìlà oòrùn. Ó ní àwọn apá ẹkùn náà ni wọn kò tí ì yanjú létòlétò fún, òun kò sì mọ̀ bóyá ọ̀nà àbáyọ kan wà. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Alufaa Ayodele ní kí àwọn ọmọ Nàìjíríà wá ojú Ọlọ́run lójúnà láti ní àṣeyọrí ètò ìdìbò lọ́dún 2027. Ó fi kún pé orílẹ̀-èdè Nàìjíríà nílò ìdásí látòkè wá fún wa láti ní àṣeyọrí ètò ìdìbò. Orílẹ̀-èdè Nàìjíríà nílò ẹnìkan bíi Tinubu, ṣùgbọ́n Tinubu ti sú wọn nítorí àwọn èèyàn burúkú tó ṣùgbà yíká. Ó ní Tinubu ní èrò rere fún Nàìjíríà, ṣùgbọ́n wọ́n ti fọ́ lójú ìríran ẹ̀mí, kò rí ohun tó ń bẹ níwájú.
ìròyìn tó ní pé ìjà sì wà láàrin Ààrẹ Tinubu àti Gómìnà Sanwó-Olú, ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé irọ́ ni ìròyìn tó sọ pé ìjà sì wà láàrin Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Èkó Gbénga Ọmọtọ́ṣọ́ ló sọ̀rọ̀ yìí lórí ètò Morning Brief iléeṣẹ́ tẹlifíṣàn Channels TV láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Ọmọtọ́ṣọ́ ní báwo ni bàbá ṣe fẹ́ sọ pé kò sí ọjọ́ iwájú fún àwọn ará ilé òun. Bàbá ni Ààrẹ Tinubu jẹ́ fún Sanwó-Olú àti pé àhesọ ọ̀rọ̀ lásán ní gbogbo nǹkan táwọn èèyàn ń gbé kiri. Nǹkan tí àwọn èèyàn kan ń rò nínú ọkàn wọn ni wọ́n ń sọ síta tí wọ́n sì ń gbé kiri. Ọmọtọ́ṣọ́ ní Tinubu kò sọ fún ẹnikẹ́ni wípé inú òun kò dùn sí Sanwó-Olú. Ó ní ààrẹ gbèrò láti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ láti ọjọ́rú ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹsàn-án oṣù yìí. Kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Èkó sọ pé Tinubu lẹ́tọ̀ọ́ láti lọ sí ibikíbi tó bá wù ú. Ó ní kò sí bí ààrẹ yóò ṣe ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ tí kò ní dunnú sí gómìnà rẹ̀. Lórí bóyá Tinubu ti buwọ́lu ẹni tí yóò rọ́pò Sanwó-Olú, Ọmọtọ́ṣọ́ ní ọ̀rọ̀ kò tí ì dé ibẹ̀. Ó ní àwọn èèyàn kan ló kàn ń sọ àhesọ ọ̀rọ̀ káàkiri lórí ìtàkùn ayélujára. Ọmọtọ́ṣọ́ sọ pé ẹgbẹ́ òṣèlú APC yóò sọ ẹni tí yóò rọ́pò Sanwó-Olú tí àsìkò bá ti tó. Kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Èkó tún sọ di mímọ̀ pé àwọn àkànṣe iṣẹ́ tí Tinubu yóò sí lásìkò àbẹ̀wò ọlọ́jọ́ méjì tí yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó náà wà. Ọmọtọ́ṣọ́ sọ pé afárá kan tó lámìlaka wà lára àwọn iṣẹ́ tí Tinubu ń bọ̀ wá ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nílùú Èkó. Ó ní àwọn àkànṣe iṣẹ́ míì náà wà tí Tinubu yóò sí lásìkò àbẹ̀wò ọlọ́jọ́ méjì rẹ̀ sí ìpínlẹ̀ Èkó láti ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kẹrin yìí. Ebi là ń fi ń ṣeré yìí o fún bí ilẹ̀ Nàìjíríà ṣe ń fi mílíọ̀nù 38 tọ́ọ̀nù oúnjẹ ṣòfò lọ́dọọdún. Àjọ EU ló pariwo ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Àjọ European Union ti fi léde pé nǹkan bíi mílíọ̀nù 38 tọ́ọ̀nù oúnjẹ ló ń ṣòfò ní Nàìjíríà lọ́dọọdún. Èyí tó jẹ́ pé òun ni iye oúnjẹ tó ń ṣòfò tó pọ̀ jùlọ ní Áfíríkà. Ìjọba àpapọ̀, àjọ EU àti àjọ United Nations Industrial Development Organization ti wá ké sí àwọn tí ọ̀rọ̀ kàn láti wá ọ̀nà láti fòpin sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Wọ́n ní tí oúnjẹ bá ń ṣòfò, ó ń túmọ̀ sí pé omi, àsìkò òkun àti owó tí wọ́n fi ń pèsè oúnjẹ náà ti ṣòfò nìyẹn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, èyí náà tún ṣàkóbá fún àyípadà ojú ọjọ́, bẹ́ẹ̀ ló ń ṣàkóbá fún ìgbìyànjú àwọn àjọ tó ń pariwo pé kí àwọn èèyàn má fi oúnjẹ ṣòfò mọ́. Ọ̀rọ̀ náà wà lára nǹkan tí àwọn aṣojú àjọ EU sí Nàìjíríà àti ECOWAS jíròrò lé lórí lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àbújá lórí ìdí tí àwọn èèyàn kò fi gbọ́dọ̀ máa fi oúnjẹ ṣòfò. Sizomos Vagos tó jẹ́ igbákejì aṣojú àjọ EU sí Nàìjíríà àti ECOWAS sọ pé lọ́dún 2022 nìkan ìdajì bílíọ̀nù tọ́ọ̀nù kan oúnjẹ làwọn èèyàn fi ṣòfò lágbàáyé, èyí tó jẹ́ ìdá 20 gbogbo oúnjẹ tó wà fún àwọn èèyàn. Ó ní èyí kì í ṣe nípa fífi oúnjẹ ṣòfò nìkan, ó jẹ́ fífi àǹfààní tí àwọn èèyàn ní ṣòfò, èyí tó jẹ́ àǹfààní fún wọn láti gbógun ti ebi. Ọkùnrin náà tẹnumọ́ pé fífi oúnjẹ ṣòfò wà lára nǹkan tó ń ṣàkóbá fún àwùjọ, kódà ìdá 10 ló kó nínú àwọn nǹkan tó ń ba àwùjọ jẹ́. Vagos wá gbóríyìn fún ìjọba Nàìjíríà fún àwọn ohun tó ń ṣe láti gbógun ti bí àwọn èèyàn ṣe ń fi oúnjẹ ṣòfò. Lẹ́yìn èyí ló wá kéde ọ̀nà 3 gbòógì tí Nàìjíríà fi lè dín fífi oúnjẹ ṣòfò kù. Ohun àkọ́kọ́ tó sọ ni pé ìjọba gbọ́dọ̀ ṣàtúnṣe àwọn òpópónà tó wà láwọn ìgbèríko. Èkejì ni pé kí ìjọba bẹ̀rẹ̀ fífi àwọn oúnjẹ tó lè bàjẹ́ ṣe àwọn oúnjẹ míì tí wọ́n lè kó pamọ́ bíi tòmátò inú agolo àti ẹ̀gẹ́ tí wọ́n ń lò. Ẹ̀kẹta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ni pé kí ìjọba bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ewu tó wà nínú kí wọ́n máa fi oúnjẹ ṣòfò. Ó ní wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ náà láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ìwé gíga fásitì. Àwọn ẹgbẹ́ dókítà ilé ìwòsàn ìjọba àpapọ̀ NAD ti fòpin sí ìyanṣẹ́lódì wọn. Wọ́n fún ìjọba ní gbèdéke láti gbé ìgbésẹ̀ tó yẹ. Ẹgbẹ́ àwọn dókítà àti ilé ìwòsàn ìjọba àpapọ̀ ti fòpin sí ìyanṣẹ́lódì aláìní gbèdéke tí ẹgbẹ́ náà gùnlé ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Àtẹ̀jáde tí ẹgbẹ́ náà fi léde lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe darí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti padà sẹ́nu iṣẹ́ wọn bẹ̀rẹ̀ láti aago 8 òwúrọ̀ ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2026. Àtẹ̀jáde náà tí ààrẹ ẹgbẹ́ NAD Muhammad Usman Sulaiman buwọ́lù sọ pé ìjọba àpapọ̀ ti ṣèlérí tí wọ́n sì sọ àrídájú rẹ̀ pé àwọn máa bẹ̀rẹ̀ sí ní
sísan àwọn àjẹmọ́nú tí àwọn ń béèrè fún láti oṣù kẹrin ọdún 2026. Ó ní èyí ló mú kí àwọn pinnu láti fòpin sí ìyanṣẹ́lódì náà, kí àwọn sì fún ìjọba ní gbèdéke ọjọ́ 21 láti ṣe àmúṣe gbogbo ìlérí tí wọ́n ṣe fún àwọn. Sulaiman ní àwọn máa bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì míì tí ìjọba kò bá mú ìlérí rẹ̀ ṣẹ nígbà tí ọjọ́ 21 náà fi máa pé. Tí a ò bá gbàgbé, a ó rántí pé oṣù kìíní ọdún 2026 ní ìjọba ti kọ́kọ́ ṣe ìlérí láti ṣe àmúṣe àwọn àjẹmọ́nú náà kí wọ́n tó sún sí oṣù kejì. Àmọ́ títí di àsìkò yìí, ìjọba kò tí ì ṣàmúṣe àwọn ìlérí náà. Ẹgbẹ́ náà ní àìmú ìlérí náà ṣẹ mú kí àwọn má ní ìgbàgbọ́ àti ìfọkàntán nínú ìjọba. Bákan náà ni wọ́n ń béèrè fún àwọn gbèsè tí ìjọba jẹ àwọn ilé ìwòsàn kan lójúnà àti ṣe kóríyá fáwọn òṣìṣẹ́. Ìdí táwọn dókítà ilé ìwòsàn ìjọba fi bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ló dá lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti dá sísan owó àjẹmọ́nú táwọn dókítà ń gbà dúró. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà, yóò sì dára fún yín.